with a vital information. He said that they have been instructed to purchase guns ahead of the election, that if for any reason bad, that is Bola Ahmed Tinubu, lose out on the election, then they should attack the in their home at night and make it look like a robbery or riots between gang of touts, not to attract information, international attention. You step back, get ibẹ̀ yẹn dáadáa. Wọ́n ní 9 alẹ́ ni wọ́n máa ohun tí wọ́n sọ ni pé ẹnìkan wà tó jẹ́ OPC, ó dẹ̀ tó jẹ́ mẹ́mbà APC, ń ló ń sọ fún ẹnìyẹn ní alẹ́ àná wípé láti fún wọn ní vital information pé wọ́n ti ń pín nǹkan ìjà ogun olóró bíi ọ̀pá àti àkàrà torí fún election tó ń bọ̀. Sẹ́ǹgẹ̀ tọ̀rọ̀ mi máa bá mi tẹ like àti lọ́ọ̀fù ọjẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí mo mọ̀ èmi ò máa ṣeré. Èmi ẹ̀dẹ̀ tí ń rí preamble rẹ ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, gbogbo ẹ̀ ni mo máa show fún yín, mo máa fi àwọn fídíò kan náà wọ̀nyí lẹ́nìí. Preamble ti ń ṣẹlẹ̀, tó bá wá wù ìwọ gan pa síbẹ̀ kí ìwọ náà máa tẹ̀. Àwọn pages irú àwa ìnísìn wọ́n ready láti gbé, ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá fọwọ́ kan page mi máa kú kú òjijì, òfò máa ṣe wọ́n. Ẹni tí ò bá fẹ́ káwọn èèyàn gbọ́n tí mò ń sọ yìí, torí wọ́n ti already plan. Ẹni tó bá jókòó ti ètò mi tí ò fẹ́ káwọn èèyàn gbọ́n tí mò ń sọ yìí, ọ̀run bá mi fi ìdààmú kayé ẹ̀. Màá ṣe èpè fún yín, ẹ máa rìn wọgbó lọ, ẹ ní soríire. Now ẹ já máa kà lọ. Wọ́n ní is a word. He said they were asked to pay àbí to do àwọn men's lọ́rùn bó ti fẹ́ dárúkọ ẹ̀ torí pé ó ní agbára. Anyways, especially Igbo tó wà ní Èkó. Okay, mi tiẹ̀ ní láti fi pamọ́. Àwọn ọmọ Igbo tó wà ní Èkó, the Igbo people in Lagos, to be very very careful these days, even before election and after election. And not only Igbo, all the Yoruba people, all the people in Lagos, even not only Lagos, in all the states, torí wípé ó máa blooded, but ó kàn jẹ́ pé Èkó ló máa lágbára jù torí pé Èkó ni olórí wọn wà. So ohun tó tẹ̀ mí jẹ́ pé ó máa ní agbára lápá abẹ̀yẹn nìyẹn. In a word, he said they were asked to kill Igbo men only, precisely in Lagos, if Bat failed the election. And this attack will last a week in area like Osodi, Isolo, Mafoluku, area to Oke-Afa, Ijora Badia, Amukoko, Alaba, Suru, and Orile and Efron, Ikate, Itire, Ijesa, Sele, Oko tàbí Ọkọta, Ajégúnlẹ̀, Osodi, Apapa, Coconut, Ojokoro, Ìjàyè, Àgbàrá, Òjó, and Okoko Satellite Town, and Festac, Musin, toward Ojuelegba. Those areas, they are more Igbo people. This attack will be at night, not daytime. Sorry. Onwani is also, he only concern is because the mother of his only son is an Igbo woman who is a parent, live in Lagos, and as I speak, he contemplating on moving them out of Lagos. He said he's a ready. Ẹnikẹ́ni tó bá report page mi torí kíní yẹn já kúrò lórí bíbá tó bá já mi kúrò wá sófo lé ikú apalẹ ẹ apọnẹ tó bá fẹ́ káwọn èèyàn gbọ́ bàtà apayín. Èmi ò sí fún any tribe. We are all the citizens of that country, and I'm a Yoruba people, but we are still in Nigeria, so I have to give my people information. So Igbo people should be very careful in Lagos because of the election that is coming. Ìwọ tó bá ní ọmọ tó bá níyà kì í dé gbẹ̀yìn, tó bá ní ọmọ ká bẹ́tà kó padà gba oko yín lọ kó ètè kúrò mọ́mọ́ ẹ kó mẹ́bí ẹ kó kúrò tí election bá ti tó láàrin ọ̀sẹ̀ kan
tí ọ̀sẹ̀ kan fi máa tó election yẹn bá bẹ̀rẹ̀ wọ́n ti already ń bẹ̀rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ but máa ṣe àwọn analysis kan fún yín lé lórí. Let me read this finished. Now wọ́n ní the attack will be at night, not daytime. His only concern is because the mother of his only one son is an Igbo woman whose parents live in Lagos, and as I speak is contemplating on moving them out of Lagos. He said Bat is ready to sink Nigeria at all costs. Ẹgbọ́n wọ́n ní Bat is ready to sink Nigeria at all costs if he lose. I hope you understand what I'm saying. Tí Jagaban bá lose election tó ń bọ̀ ó ti tán already láti bá everybody dẹ̀ ló mọ̀ yẹn. Tí bàbá Afọbajẹ bá lose tó ń bọ̀ yìí ó máa ní agbára ó máa ní pọn already láti fọ́jú gbogbo everything papọ̀ torí ó ti náwó ó ti ná ara. We all know, even mi ní tọ̀yìn àánú ẹ̀ kàn fẹ́ máa ṣe mí díẹ̀ ṣùgbọ́n mi lè ṣàánú ẹni tó bá dájú ènìyàn. Ẹni tó bá dájú mo kìlọ̀ fún Jagaban láìmọye ìgbà wípé àwọn tó gbójú okùn lé wọn ì ṣe ẹni àgbà. Most of them ti betrayed, and I will tell him today, and I will tell you all Yoruba's actress and actor, even MC Oluomo, you have to be very very careful, because if you love people tẹ́ bá ní mo mọ̀ pé ó gbìyànjú lóòótọ́ fún Jagaban láti lè jẹ́ kó wọlé, but you also fight for yourself. Òun fight fún ara ẹ̀ ni. Everything that you are doing is because of yourself, because ìwọ náà fẹ́ di olórí àwọn nǹkan kan, but ẹ ronú n tó wà lẹ́yìn ẹni tẹ́ ń jà fún. Fúlàní ò ṣe gbé ara lé. Ẹ máa ń sọ pé nothing will happen jọ, but I'm begging in the name of Jesus Christ and the God and Olódùmarè, àwọn tó bá sọ pé rọ́ ni á kan lé wọn á kan ọ̀nà wọn. Ó sì lé àwọn ló máa kàn. It's better for you to stop and take action on this. Be very careful and prepare for yourself. Prepare for yourself. Ẹ má máa sọ pé ó máa dàbí olè lóru ni. That is it. Tẹ́ bá ṣe ń wọlé ẹ bá wa like, ẹ bá wa tẹ love, ṣé ẹ lè ta life àti like. Àánú yín ṣe mí, Ọlọ́run ní jẹ́ kó gun oko yín lọ. Àwọn òkú mọ̀ wí tiwa. Now, wọ́n dà pé he said Bat is ready to sink Nigeria at all costs if he lose. Also, an ex-local government chairman in Lagos said to me yesterday over the phone that was the Igbo we face. If Bat is fought out, we remain in the history of Nigeria forever. He also indicated that meeting and more meeting are going on between the politician and tout to ensure Igbo do not vote in Lagos at all costs. The bike rider from Niger Republic that has flooded the entire Lagos and now behind recruited into Lagos bus garage. You heard that? Àwọn tó jẹ́ ọlọ́kadà láti Niger Republic tí wọ́n ṣiṣẹ́ nínú Èkó wọ́n ti kó wọn, wọ́n ti gbà wọ́n sínú àwọn ọlọ́kàn tí wọ́n ti wà lára àwọn ọmọ gáràjì tí wọ́n ń sanwó fún wọn, wọ́n ti wà ń bẹ̀. Now is recruit into the Lagos bus garage as a tout, as a talk against the Igbo ahead of the election, and being paid daily the sum of 2,000 naira to ensure they don't turn down the offer because of just ordinary 2,000 naira in a day. Láti lè ṣe jàmbá fáwọn èèyàn abẹ́rẹ́ kó tiẹ̀ dá wọ́n wá ní please make sure the information known to those who voice we hear and who have the ear of the international community close. I am worried and I know this is true. I hope you hear that. Ẹ dáhùn kí ló dé tí mi rí kọ́mẹ́ǹtì lórí Facebook rárá. Ṣé wọ́n ti háàkì Facebook mi pa ni? Rí kọ́mẹ́ǹtì kó tiẹ̀ jáde. Ẹ̀yin èèyàn ń ya wèrè gan o. Ẹ máa sọrí burúkú wọ sínú àwọn òkùnbẹ̀ ṣe ń rìpọ́tì péjì mi. Ẹ ṣọ́ra yín o. Akílódé gan. Ṣé ò sí àti àárín tó ẹ̀ lè ṣí ẹ̀ àánú yín ṣe mí sẹ̀mọ́ pẹ́ ẹlẹ́bí lé.
tí ẹ̀yin bá sọ wípé Ìgbò nìkan ló máa kàn, Ìgbò nìkan ló máa kàn, eléyìí ò kan Ìgbò nìkan o, at all cost àtọmọ Yorùbá àti tó wà ńlẹ̀ yìí, especially àwa tá a wà tá à ń sọ pé a sọ̀rọ̀ lórí Yorùbá ní sàtẹ́yìn tí ẹ padà sí lọ endorse Jagaban ẹ rórí bọ́, bẹ́ẹ̀ ni mo sọ fún yín, torí ó ti náwó ẹ̀dẹ̀ ti gbowó ẹ̀mí yín, ẹ̀yin náà lẹ́mí yín máa bá lọ, ẹ̀mí tèmi ò ní bá lọ torí mi ò gbowó òṣì, mi ò gbowó yà. So now we need to be very careful now, gbogbo á ní láti ṣọ́ra ká wà ní ìṣọ́ra gidigidi gan ni pẹ̀lú nǹkan tó ń bọ̀. Wọ́n ní ó ní láti be very careful now. Tí o bá gbọ́, I can still read it again for you. Wọ́n ní ó dáhùn wípé ẹni yẹn jẹ́ as an APC guy from Lagos who is also an APC faithful reached out to me today, that is yesterday, Neke said, and I don't send this to me, with a vital information. He said they have been instructed to purchase gun and ahead of the election, that if for any reason Bat loses out of the election, then they should attack the Igbos their home at night and make it look like robbery or riots gang. Riots between gang or tout, so at night look like robbery or riot between gang touts, not to attract international attention. Wọ́n máa dàbí ìgbà tó bá jẹ́ wípé àwọn ọmọ ìgboro ń jà ní àwọn ọmọ ìta ń jà, bẹ́ẹ̀ náà ṣe máa ṣe, bó ṣe máa ṣẹlẹ̀ ní ẹ̀pà wípé wọ́n ń jalè, rárá o, ohun tí wọ́n ń ṣe lọ́wọ́ nìyẹn, máa dá wàhálà yẹn sílẹ̀, ohun tó máa lọ ṣe nìyẹn, bọ̀ wọ́n á fọkàn sí pé bóyá pé àwọn tí wọ́n wípé bóyá nígbà tí àwọn 1 million boys ń bára wọn jà, which is not, kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe máa rí, kì í ṣe tó ṣẹlẹ̀ nìyẹn. Now wọ́n wá ní in his word, he said they were asked to you know, to do wọn lọ́rùn, to get wọn lórí Igbo men presently in Lagos, if Bat failed the election and this attack will last a week in area like Osodi, ẹ̀yin tí ẹ bá wà ní Osodi, Isolo, Mafoluku area, to Òkè Àfà, Ìjọra Bádíà, Amúkókó, Alábà, Sùúrù, Orílẹ̀ and Environ, Ìkàtẹ́, Ìtìrẹ́, Ìjẹ̀ṣà, Sẹ̀lẹ̀, Ọ̀kọ́ta, Ajégúnlẹ̀, Òṣòdì Àpápá, Coconut, Òjòkòrò, Ìjàyè, Àgbàrá, Ọjọ́ and Koko State Light Town and Festac, Musin Town, Ojuelegba, those areas, only those areas they have more Igbo people. This attack will be a night, not day. He is only concerned in terms of bóyá lórí àwọn parents àwọn tó lọ́mọ wá ní. He said Bat is ready to seek Nigeria at all costs if he lose the election. Also, an local government chairman in Lagos said to me yesterday, only on the phone, that what the Igbos will face if Bat is voted out will remain in history of Nigeria forever. He said indicate that meeting are going on between politicians and touts to ensure Igbo do not vote in Lagos. And the bike rider from Niger Republic that have been flooded, the entire Lagos are now being recruited into Lagos bus garage as a talk against the Igbo ahead of the election, and are being paid daily the sum of 2,000 naira just to ensure they don't turn the offer down. Ẹ̀yin ọmọ tẹ́ wà ní Èkó tẹ́jọ́ ọmọ Igbo, you need to be very careful in everything, and Yorubas, we all need to be very careful. Tí ẹ bá rò wípé bóyá ọ̀dọ̀ àwọn tó máa lọ nìkan nìyẹn, ó sì ṣe kó mọ̀ jọ́dọ̀ tí wọ́n nìkan ló máa wọ̀ lọ, torí wípé ìwọ tí wọ́n náà ń pè fún òmìnira ẹ̀rọ rí bọ́ gbogbo yín náà ti mójú yín náà ti mọ̀ yín. Ẹ̀yin tí ẹ bá rò wípé ẹ lè lọ scot free pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, ó ní tá bá sọ̀kò sọ́jà nígbà míì
ó máa ń bára lé ẹni. Gbogbo yín lẹ ní láti wà careful. Ẹ ń jáde lọ ni, ẹ ń rìn káàkiri, ẹ ń bọ́ síta, ẹ ń lọ bọ̀, ẹ jẹ́ kí ẹ ní ìṣọ́ra ní ìgbà gbogbo. Ogun ayé ò ní borí wa. Information tí mo fún yín nìyẹn, kẹ́ ẹ ṣọ́ra yín. Now ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ ṣe ká sọ̀rọ̀ nípa owó, and then àwọn fídíò kan jáde tí àwọn èèyàn ti ń ba báǹkì jẹ́. Ìjọba Nàìjíríà ò tí ì rí nǹkan kan ṣe sí. Wọ́n ń ba báǹkì jẹ́ ń sìn. Ilé-iṣẹ́ ìfowópamọ́, gbogbo gate wọ́n ti ń bàjẹ́, gbogbo instrument tó wà nínú báǹkì wọ́n ti ń bàjẹ́ because pé wọ́n gbówó wọn pamọ́. Mo sọ fún yín ní àná nínú program tí mo ṣe, tí ò bá wo program tí mo ṣe lánàá, lọ wo program yẹn. Mo sọ nínú program yẹn lánàá wípé owó tí wọ́n gbé pamọ́, àwọn politician kan tí wọ́n kó owó sínú ilé, àwọn ni wọ́n lọ fi owó gba owó tí ìjọba kó sí bank. Ó níye gbèdéke owó tí ìjọba kó sínú bank tó wò wípé ó máa favour ìwọ ìyá ọlọ́jà, ẹ̀yin tí ẹ lówó lé, ẹ̀yin tí ẹ jẹ́ ọlọ́kọ̀, ẹ̀yin tí ẹ jẹ́ ọlọ́kadà, ẹ̀yin tí ẹ jẹ́ businessman tẹ́ ń fowó pamọ́, dédé pé ẹ̀ ń fowó pamọ́ sí iléeṣẹ́. Àmọ́ àwọn politician yín, àwọn olówó yín tí wọ́n kó owó pamọ́ sínú ilẹ̀, tí wọ́n rì mọ́nú sàárè, tí wọ́n kó wọn sínú ilé, tí wọ́n fi tírélà ru owó, wọ́n ti lọ kó gbogbo owó tó wà ẹ̀ tó yẹ kó wọ́n gbà, wọ́n ti lọ gbà. Àwọn èèyàn ò rówó gbà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ń sùn, ọ̀pọ̀lọpọ̀ ló wà lọ́sípítà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n nídìí owó láti withdraw. Kódà nẹ́tíwọ́ọ̀kì ò tún dá pẹ̀lú. Tẹ́ ẹ bá tún lè fẹ́ ṣe transfer, nẹ́tíwọ́ọ̀kì ò dá, wọ́n lè fún yín ní cash. Kò sí iye tẹ́ ẹ lè gbà, 20,000 naira náà máa fún yín, 20,000 naira náà máa fún yín ní owó tuntun. So wá yẹ kí ìjọba níbẹ̀. El-Rufai sọ̀rọ̀ kan lénìí, jẹ́ kí n ka nǹkan tí El-Rufai sọ nínú news tó jáde lénìí kí n tó wá play fídíò tí mo fẹ́ play ní ojú òwe punch lélẹ̀ ti ṣẹlẹ̀. Ó ní bank governor, ó ní bank gave governor 5 million, ṣẹ́gbọ́n mi, gave governor 5 million naira new note. El-Rufai ló sọ yẹn. Ó wá ní governor of Kaduna State, Nasir El-Rufai, has claimed that one of his fellow governor was given 500 million in new naira notes by a bank as Nigeria laments about inability to get the cash. Wọ́n ní El-Rufai said this is an excuse interview with BBC, part of which was published on Friday. It states that the 10 days extension given by the Central Bank of Nigeria was not enough, as more time was needed. Yesterday, I was told that one of our governors got 500 million in new notes from the bank. It was the bank that gave him. Ṣé mọ̀ pé mò ń sọ fún yín, nígbà tí wọ́n bá lọ bẹ̀ wọ́n máa bribe báǹkì ni. Ẹni tó fẹ́ gba 500 million jáde, ṣẹ́yìn mọ̀ bóyá bíi 700 million ló máa kó kalẹ̀, àbí 600 million ló máa kó kalẹ̀, tàbí kó 650 lé lórí, á 50 million, á ní kó gba 50 million lórí 500 tó fẹ́ gbà yẹn. I told you yesterday wípé àwọn tó jó lórí yín wọ́n jí ọ̀dájú. Bọ́dẹ̀ tún ṣe ń gba owó yẹn náà, wọ́n tún ní fi invest o, wọ́n lọ kó pamọ́ sílé di ọjọ́ election tí wọ́n máa pín fún àwọn ènìyàn. Wọ́n ready láti ná last card wọn. An election yìí between APC and PDP. Mo sọ fún yín, PDAPC àwọn ni wọ́n wà nílẹ̀, àwọn dẹ̀ náà fìyà jẹ yín. Kì í ṣe Buhari nìkan ló wà nínú case tó wà nílẹ̀. Wọ́n jọ ń fi ayé yín gbá géèmù ni. APC PDP wọ́n gbá géèmù, wọ́n fi life ẹ̀yin citizen wọ́n fi gbá géèmù. Àjọ mọ́ wọn ní gbogbo tó ń ṣẹlẹ̀ wípé bá a ṣe máa ṣe nìyẹn, so that tá a bá ti kó epo kúrò lẹ̀, tá a kówó kúrò lẹ́lẹ̀, ó yẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ó yẹ ìwọ mówó èmi mépo, ó yẹ àkókò bí wọ́n bá kówó kúrò lẹ̀, èmi náà kó eléyìí náà kúrò lẹ́lẹ̀. Ṣé ìwọ̀n tó bá dẹ̀ ti kó kúrò lẹ́lẹ̀ tó bá wá dínkù, wọ́n wà bẹ́ẹ̀ ṣe máa pariwo tí election fi máa wáyé nìyẹn. Tán bá wá kó owó jáde fún yín, wọ́n ti mọ̀ pé bí ń pa yín, ẹni tó ti tí ò jẹun dénú tó yẹ pé bóyá omi ló rọ́ mu. Tó bá dé àsìkò election yẹn, wọ́n wá máa fowó ta kite bí Jagaba bá ṣe ń fowó ta ní Àtífù lónìí máa fi owó gba ẹjọ́ wọn rẹ̀ máa fowó ta ni. Lè sáré gbà, lè dìbò, bẹ́ẹ̀ lè bá gbé 500 sílẹ̀, elé àfi 700 sílẹ̀ ní ìbò tó ń bọ̀ yẹn, but ẹlẹ́mi ó sùn. Ṣùgbọ́n ìwọ tó jọmọ Yorùbá káàkiri jákèjádò ilẹ̀ Yorùbá,
ó ní láti wà ní ìṣọ́ra àsìkò yìí àwọn ajínigbé òjìnigbé àwọn tó ń ṣe ògùn owó jiyàn gbé ìrìn rẹ lọ́sàn àti lóru kó wà ní ìṣọ́ra mọ bó o ṣe máa rìnrìn àjò rẹ má lọ ìrìn àjò tó o bá ti mọ̀ lásìkò yìí àsìkò yìí máa le díẹ̀ wọ́n ti kó àwọn èèyàn wọlé àwọn mercenary wọ́n ti wọlé already Fúlàní ò fẹ́ gbé ìjọba tó wà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ I am telling you the truth àwọn Fúlàní tá à ń sọ yìí mo ní wọn ní gbé ìjọba ẹ̀ fún Tinubu Jagaban ò fẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ jí ọmọ Yorùbá ò fẹ́ gbà ẹ̀yin tẹ́ ẹ jí ọmọ Yorùbá ò fẹ́ gbọ́ wọn ò fẹ́ gbé ìjọba sílẹ̀ kódà àti Peter Obi ò lè rẹ́ni tì mú lọ́dọ̀ wọn kà wọ́n kún kankan wọ́n kàn fi wọ́n sọ pé ó yẹ máa jẹ́ káṣí cruise ni ìbò tó wà nílẹ̀ Fúlàní wọ́n fẹ́ gbé ìjọba fún Àtíkù wọn ò fẹ́ gbé fún Tinubu ara tí mo sọ nìyí wípé Tinubu kàn ń wéṣì owó rẹ̀ sí ọ̀dọ̀ wọn ò ní dá lóhùn ọmọ Tinubu Fọláṣadé ọ̀ ń wéṣì owó instead of you 10 million tó gbélé yẹn kẹ́ ẹ fi fún àwọn ọmọ yín lóúnjẹ kó o fi ra oúnjẹ ní gbogbo àdúgbò tó wà yẹn kó o fi lóòdù oúnjẹ wọlé kó o fi fún àwọn ọmọ ìyá yín lóúnjẹ ìyàwó rẹ̀ tó kó oúnjẹ lọ kẹ́ ẹ fi fún àwọn èèyàn yín lóúnjẹ ẹ invest lórí àwọn ọmọ ìyá yín ẹ ṣe ẹ ń kó lọ sí ilẹ̀ Haúsá Fúlàní ò rẹ́dí láti gbéjọba sílẹ̀ Àtíkù ni màá wá sọ nǹkan kan fún yín màá fi fídíò kan wọ̀nyí lẹ́nu El-Rufai ní Rufai ti sọ̀rọ̀ yẹn ó ní ìbò tó wà lẹ́yìn ó ní kò sí fún Peter Obi débi tiẹ̀ ká Ọmọyẹlé kankan tiẹ̀ wọ́n ní kò sí fún ìbò tó ń bọ̀ yìí election yìí ó wà láàrin APC àti PDP nígbà tí ẹni tó ń sọ̀rọ̀ tó jẹ́ mẹ́mbà APC tán láwọn ń jà fún Jagaban ó dẹ̀ ti bú Jagaban láìmọye ìgbà pé Jagaban ò wà lá pé ara Jagaban ò pé ó tún sọ̀rọ̀ lánàá àwọn ẹ́límẹ́ǹtì kan wà lásọ̀rọ̀ tó fẹ́ kí Tinubu lose election àwọn wọn náà ní ẹ́límẹ́ǹtì kì í sáwọn náà ni wọ́n wà bẹ́ẹ̀ ni ẹ bá wọn nàná jọ ń ṣèjọba now wọ́n ti mọ̀ pọ́ ọmọ ìyá wọn ni má gbàgbé kó bá jẹ́ pé ọmọ yẹ kí náà ń porúkọ rẹ̀ Ọ̀ṣínbàjò Vice President of Nigeria that is Professor Yemi Ọ̀ṣínbàjò tó bá jẹ́ pé òun ni ó padà wọlé tó yẹ pé Tinubu òun bá sọ̀rọ̀ El-Rufai ló máa jẹ igbákejì rẹ̀ gbogbo wọn ti da Tinubu bọ̀ wọ́n rẹ́rìn sí Danduge òun náà sọ̀rọ̀ kan ní èdè wọn tí mo máa play máa dẹ̀ ka news ẹ̀ fún ẹ lẹ́nìí èmi ń sọ ilé torí election tó ń bọ̀ wípé kó o mọ̀ bá a jì sí ọ̀fìn kí wọ́n mọ̀ bá a fi kú pa ọ́ ò lè like ètò yìí ò lè share ò fẹ́ gbọ́ inú ń bí ẹ kò sí wàhálà múra sí i abẹ́ẹ̀rí are you so blind to pick sense is what she say ẹ dákun ẹni tó bá ń bú mi níbẹ̀ yẹn ẹ sáà jẹ́ kémi mẹ́ni tó ń bú mi kémi fi èpè sí lọ pé tó bá ti dàsìkò náà kan fìbọn pa òní wọn pa òpó òní kan létí àwọn ni wọn lọ ṣèjàmbá fún torí bẹ́ẹ̀ sì ni jẹ́ kí àwọn èèyàn kó gbọ́rọ̀ táwọn èèyàn ń sọ nìyẹn ẹ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí yín ni èmi sọ tèmi báyìí o Peter Ọládélé ẹ káàbọ̀ mo ń sọ ti tèmi fún yín mi ò mọ tán ṣe fún péèjì mi ò gbogbo ẹni tó ń fi ètò mi sùn mọ́ máa ṣòfò lé àtọ̀nà o kí ni ètò mi ṣe fún yín báyìí ìyìn tí ẹ rí kọ́mẹ́ǹtì lórí gbogbo péèjì ẹ dákun ní rí kọ́mẹ́ǹtì èmi ń sọ òótọ́rọ̀ fún yín now jẹ́ kí n sáré ka punch yẹn news yẹn tán lórí punch wọ́n wá dàn wípé ó ní it started ó ní yesterday I was told that one of our governor got 500 million in new note from the bank. It was the bank that gave him. What of the average man on the street selling tomatoes and trying to survive? That is why I have said that the 10 days extension is not enough. We want months of extension. Ngbà tí wọ́n láwọn nídìí oṣù extension and then the election máa bẹ̀rẹ̀ lọ́n the 25th ìyẹn on the 25th so wá lè possible ni mo fi sọ pé wọ́n fẹ́ fìyà jẹ yín àjọ ọmọ wọn ni wọ́n wá extend ẹ̀ síwájú extend tí wọ́n ṣe síwájú fún yín yẹn ẹ̀ mọ̀ lọ́jà wọn ẹ̀dẹ̀ ní rówó yẹn gbà tẹ́ election fi máa kọjá tó bá ti wá di àsìkò election pípa bẹ̀rẹ̀ ẹni tó bá wá bọ́ta ẹ̀ ní lè jẹun wọn fẹ́ kẹ́ ẹ rówó ra internet ọmọ Yorùbá ronú ara ẹ̀ ó wádà pé there is a nowhere in the world that currency extends doesn't happen but they don't give limited time as such as this one of the currency swap
swap and definitely not to close election. Now mo wá fẹ́ sọ fún ìwọ ọmọ Yorùbá torí gbogbo nǹkan tí ẹ̀yin rí lẹ́ni was already planned. It's already planned by themselves. It's already planned. Sórí wọ tí o bá ń ṣòṣì lórí ètò mi ikú ó pa ọ́ o tó o bá jẹ́ káwọn èèyàn gbọ́rọ̀ tá à ń sọ lọ́wọ́ ìwò sórí wọ tó o bá ní ẹbí nílé tó o bá ronú pé torí pé bóyá ọmọ yíbò nìkan ló ń lọ bá yíbò nìkan kọ́ o ṣùgbọ́n gbàgbé pé tó bá ti ṣẹlẹ̀ tán bá yín stray bullet ò ní bá wa o stray bullet ò ní bá wa o ìwọ ọmọ Yorùbá kó o jára ẹ kó o ronú ara ẹ fídíò yìí fún àwọn ọ̀rẹ́ ẹ nílé fún àwọn fámílì ẹ pé kí wọ́n gbọ́ rìkọ́ọ̀dù ẹ̀ tó o bá lè gbọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń rìkọ́ọ̀dù ẹ tẹ rìkọ́ọ̀dù ẹ fi fóònù yín rìkọ́ọ̀dù kẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí àwọn ènìyàn yín ẹ fi fóònù yín rìkọ́ọ̀dù ẹ̀ kẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sáwọn ẹbí yín lé èmi ti sọ tèmi fún yín torí pé Ọlọ́run ti rán èmi ní iṣẹ́ tèmi ó jẹ́ ìwọ tó o jẹ́ adínilọ́wọ́ lógún ọ̀run máa dín in lọ́wọ́ torí pé wọ́n fẹ́ fẹ̀mí yín ṣòfò wọ́n dẹ̀ ti ní plan now mọ́ gbàgbé wípé ohun tí wọ́n fẹ́ ṣe fún yín ní ìsìn ni pé tó bá ti wá di àsìkò yẹn wọ́n máa sọ pé kán extend ẹ̀ tán bá ti wá extend election yẹn tán owó pé ẹ fẹ́ gbà a month máa kọjá òní ni today is third is 3 òní ni ọjọ́ kẹta oṣù kejì wọ́n ní pé wọ́n fẹ́ fún yín ní oṣù kan on the 10 wọ́n mọ̀ ní ìyá mi Adéwùmí mo kì í káàbọ̀ mà wọ́n ló máa limit ní on the 10 of this month now wọ́n wá ní kán fún yín ní ẹjẹ́ kan flagi ogun ọ̀run máa bá yí ó máa borí ẹni tó ń flagi ètò mi ẹ̀yin náà máa bá mi tẹ like àti lọ́ọ̀fù tẹ́ bá ti ń ju like àti lọ́ọ̀fù tẹ́ ń ju like àti lọ́ọ̀fù tẹ́ ń dáàbò pàpà pòpà so that tẹ́ ẹ̀ dẹ́ ń fi comment síbẹ̀ pé this program is educative program we like this we love this àwọn olórí burúkú yìí ò ní rí bí ṣe bí wọn á dára fún gbogbo yín now ẹ̀yin tí ẹ ń fetí yín gbọ́ mi tẹ́ ẹ bá ní ẹbí ẹ ju fídíò ẹ̀ fún wọn ẹ share rẹ̀ fún wọn nínú ilé sórí nǹkan tán fẹ́ ṣe ni pé tí wọ́n bá ti wá ṣe nǹkan yẹn lẹ́yìn oṣù kan election yẹn ẹ ní rí owó ra data débi tí ẹ máa lè sẹ́ndì fídíò yẹn n tó bá ń ṣẹlẹ̀ torí tán bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn èèyàn ní ìjàmbá ẹ ní rí bí sẹ́ndì ẹ̀ síta ṣé bẹ́ẹ̀ lówó ra data ni ẹ rówó ra data nígbà tẹ́ ẹ bá rówó gbà ní báǹkì sẹ́yìn tẹ́ ẹ ti rówó jẹun lẹ máa rówó ra data iná wọn máa pa íńtánẹ́ẹ̀tì now tó bá study dáadáa wàá rí pé àwọn òyìnbó news wèrè ló ń gbé wá fún yín lórí Facebook tó bá wọ Facebook sí wọ́n ti dá gbogbo system yẹn rú àwọn system yẹn wọ́n ti dàrú wọ́n ní plan gidi wọ́n ready láti sink in Nàìjíríà tí election yẹn tó bá jẹ́ pé Tinubu ló fẹ́ fọ̀ Àtíkù máa da nǹkan rú tó bá jẹ́ Àtíkù ló wọlé Tinubu máa ba nǹkan jẹ́ má gbàgbé pé Tinubu is a jagaban is a jagaban of bogu really Tinubu try his best láti lè sọ pé òun make history ṣùgbọ́n ó ti gbàgbé wọn ní gbà Fúlàní ò fẹ́ gbéjọba sílẹ̀ fún àwọn ara wọn Fúlàní ò fẹ́ gbé ìjọba sílẹ̀ adẹ̀kìlọ̀ fún wa ká láwọn ọmọ ìyá tiwa táwa pè wọ́n léèyàn tiwa ká láwọn ti invest lórí àwọn ọmọ ìyá wọn sáwọn akọ́lá máa dìbò fún wọn ṣé àwọn kò mọ̀ sẹ́lẹ̀yàmẹ̀yà nígbà tí wọn bá ṣe àbí Yorùbá ní ìsinú Yorùbá mi àtún máa dùn pé òun lọ dìbò fún Àtíkù abẹ́rẹ́ Ọlọ́run inú rẹ̀ máa dùn pé Àtíkù ló lọ dìbò fún ẹ̀mí abọ́ because any PDP ní Èkó nílẹ̀ Yorùbá ó máa le díẹ̀ o àwọn méjèèjì máa fi ẹ̀mí yín ta káìtì o tó o bá gbọ́rọ̀ tí mufti sọ èmi máa ń gbọ́ ó ní tí wọ́n bá wọlé wọ́n pa yín bá Àtíkù wọbẹ̀ wọ́n pa yín that means àwọn méjèèjì yẹn ni wọ́n wà lójú ọpọ́n o ní láti wà careful lásìkò yìí kó o wà ní ìṣọ́ra kò ní sóúnjẹ owó tó fi ra oúnjẹ dà kò sí gbogbo àwọn oníṣọ́ọ̀bù náà ti lu ṣọ́ọ̀bù wọn pa àwọn tó ń tàǹjẹ ti lu ṣọ́ọ̀bù pa owó tó dẹ̀ wà lọ́wọ́ wọn ò jẹ́ kán gbà mọ́ o ò ní rówó gbà ní báǹkì owó tó o bá dẹ̀ gbà tó o bá gba 5,000 naira wọ́n yọ 500 kúrò lórí ọjọ́ 45 kí ló fẹ́ fi ṣe àbígbé tó o bá tẹ̀tù wá rówó yẹn gbà àtúndà o ò ní rí gbà transfer pẹ̀lú wọn ní nẹ́tíwọ́ọ̀kì ò dáa àwọn fake money ń ló pọ̀ nígboro tó bá délé tó bá lọ bẹ̀ fake money náà máa kó fún ẹ tó bá dọ́dọ̀ wọn padà láàárọ̀ ọjọ́ kejì wọn aláwọn kọ́ làwọn kówó yẹn fún ẹ mọ́ so wá rí pé ó ti wọ̀ is better kó o tètè prepare rẹ today is 3 prepare yourself for now prepare yourself ra oúnjẹ sílé jẹ́ kó o pọn omi sílé tó o bá jáde láàrin gbégbèrègbè o ò ní bọ́ sílùú gbẹ̀dì ayé o ẹ̀yin tí mò ń wò mí tẹ́ ẹjọ́ lólùfẹ́ tẹ́ ní ọmọ ológo ẹ̀ nílùú gbàdí ayé o
ogun ayé ò ní borí yín o. Ẹlòmíì yan ni ó ní òun disagree with you this letter tẹ́ni àwọn ọmọ Igbo la wà lẹ́yìn lẹ́tà yẹn. This is not Yoruba's title of life. Ẹni n tó bá wo oníkálukú yín ni kó sọ, èmi ti sọ tèmi, iṣẹ́ tán rán mi ni mo ti jẹ́. So ẹni tó bá wù àìmọye àwọn nǹkan míì tí mo ti yọ kúrò lórí ẹ̀. Orúkọ tèmi is Tenny Ọmọlógo Matthew tó ń kọ nonsense gbẹ̀ yẹn. Tenny Ọmọlógo is my name, okay? Orúkọ tèmi ni Tenny Ọmọlógo, and stop writing what is not there. So kì í ṣe pé bóyá ò rorúkọ mi gàdàgbà ẹ rorúkọ mi bẹ́ẹ̀. So my name is Tenny Ọmọlógo. So know what you will write, and mo máa understand yín pé mọ́mọ́ máa ń kọ rọ́bìṣì ni because ẹ máa fẹ́ kéèyàn rojọ́. So Tenny Ọmọlógo lorúkọ tèmi. Tenny Ọmọlógo, orúkọ mi ló hàn lójú screen gàdàgbà yìí. So kò wáyé kó tún máa kọ nǹkan míì tí ì ṣe orúkọ mi bẹ́ẹ̀ yẹn. Orúkọ tèmi ni Tenny Ọmọlógo Empress lady, goddess lady, the iron lady, the queen, the queen of analyticality. Now tí ẹ ṣe gbọ́rọ̀ tí mo sọ yẹn, nǹkan tó máa ṣe fún yín nìyẹn. Ẹ ní lè róúnjẹ rà, ẹ ní lè rí nǹkan kan rà, owó gangan ẹ ní lè gbà. So ẹ ní lè rówó tẹ́ máa fi ra dátà. Owó tẹ́ máa fi ra dátà máa gbówó lérí. Oúnjẹ ó ti gbówó lérí, ẹ tí ẹ tún ní rírà. Ẹ ní lè rírà. Ibi iṣẹ́ gan wàhálà ni, epo tẹ́ fi lọ sí ibi iṣẹ́ kò sí. So wọ́n mọ̀mọ́ fẹ́ waste life, wọ́n fẹ́ ṣe ìjàmbá fún yín. Wọ́n dẹ̀ fẹ́ fi yín wéwu pé kẹ́ ẹ lọ dìbò. Ṣé ẹ tún sọ fún yín pé ṣé ẹ máa dìbò? Ẹ wà tó kúrò nílé yín yẹn, ẹ tún lẹ́ ń lọ dìbò. Bọ̀ tó bá dásìkò election wọ́n á pínwó fún yín kó wá gbowó ẹ̀mí rẹ. Owó tí ò lè tó ẹ ná fọ́dún mẹ́rin kó o lọ gbà á tó yẹ kẹ́ ẹ tú síta lásìkò yìí. Kẹ́ ẹ wo bí báǹkì ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí Daddy Julius mo kí yín káàbọ̀ sà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ń ló ti ṣòfò dànù. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ń ló ti kú lórí kéèsì tó wà lẹ̀. Àwọn èèyàn tó wà lọ́sípítà wọn ò rówó sẹ́ǹdì sí wọn. Nẹ́tíwọ́ọ̀kì ò dáa. Ẹni tó já láboyún ń kú nítorí tó wà ńlẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà dẹ̀ dákẹ́ pa síbẹ̀. Wọ́n ṣe bí ẹni tí ò gbọ́. President CBN ebelebe àbẹ́kẹ́lẹ́bẹ̀ lórúkọ tiẹ̀. Emefiele ìwọ náà ṣe bí ẹni tí ò rí nǹkan. Ẹ̀dẹ̀ rí báwọn èèyàn ṣe ń ṣòfò. Ẹ rí bí àwọn èèyàn ṣe ń ké kò sóúnjẹ. Àwọn èèyàn nígbà téèyàn ń ṣiṣẹ́ tó jìyà láti ṣiṣẹ́ ó fowó pamọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀bẹ̀ eléèmọ̀lẹ́ o ó ṣẹ̀ ń sunkún kó tó lè rí owó ara rẹ̀ gbà. Owó tó ṣiṣẹ́ fúnra rẹ̀ ó ṣe ń ké kó tó lè rí gbà. Sí orílẹ̀-èdè nìyẹn. Ẹ dẹ̀ sì ń sọ pé ẹ fẹ́ dìbò. Ẹ sì ń sọ pé ẹ fẹ́ dìbò. Jẹ́ kí n sáré máa lọ. Jẹ́ kí n fún ẹ ní jẹ́ kí n sáré play fídíò news yìí fún ẹ. Mo fẹ́ kó gbọ́. Ẹ wà kí ẹ fún pẹ̀lú ọ̀rọ̀ owó tẹ́ ẹ bá fẹ́ máa gbà o. Èdè tán fi sọ but èmi á kà fún yín. Èdè tí wọ́n fi sọ tí Dàndúgé àbí kí ló kọ rẹ̀ tó fi sọ. Ẹ jẹ́ kí n ṣe rẹ̀ orí Délé Mọ̀ọ́mọ̀ orí péjì wọn ni mo ti rí news yẹn lórí ọ̀rọ̀ tí Jagaban sọ. Àdìjọ máa kà náà ni. Now mo fẹ́ kẹ́ ẹ wo kọ́mẹ́ǹtì yìí. Now ṣé ẹ ti rí báyìí wọ́n ní Senator Abdullahi Adamu, it is really sad and highly unpleasant what we heard and see from the former governor of Lagos State, Senator Bola Ahmed Tinubu, did in Abeokuta. The party held him in the highest esteem, but unfortunately, he descended on the president. Ẹ má bínú iná yẹn kó sí mi ní ẹ̀yìn ojú tí n bá dẹ̀ jẹ́ kí iná yẹn pọ̀ kí ní background yẹn ò ní peak. Ẹ má bínú mo ní láti ranjú ojú mi ti ń dìmú pẹ̀lú náà. Now president neededly something he should have done, no matter what he think anyone did to him. He made sure that he got the opportunity
to drag President Buhari into his issue. Whoever anyone did to him, Abeokuta, he even went to the extent to making a mockery of the president, that without him, but Buhari wouldn't have become president. Any person with some moral training wouldn't have behave in such a very bad manner against the president. Tinubu ni wọ́n insult yẹn o, àwọn Fúlàní nìyẹn o, ṣe rí wọn. And then narrating how Buhari went to him several times between Lagos and Abuja on his lean seeking his support. So bad of him, yẹn bad. And why they journalist, but Tinubu said he was misunderstood, that he didn't mean to intentional throw tantrum at the president. Isn't that an excuse? It is an excuse. Owani Senator Abdullahi Adamu, not at all. Nobody see Tinubu went to the president to apologize and make clarification. Even a drunkard would only to do that intentionally, only if he wanted to do so. Tinubu did it intentionally. I won't say it wasn't in his sense, because he went there to see people and campaign. If we allow things to continue this way, went there to see the okay, then only God know what will happen. Seriban, what will happen? Only God gave power to President Buhari. Can you see? And anybody who try to touch our leader, Seri, àwọn ọmọ ìyá wọn lọ́nà tí ń gé against Tinubu yẹn o, leader will definitely face the consequently. Journalist, only so what do you think is wrong? Is this not correct that he helped the president? Owadan Senator Abdullahi Adamu, if not that is his responsible in moral. Even if the ones helped the president in the past, was it proper to him? Was it proper for him to be seen into the public, to even went to the extent to saying that Buhari crying to him not once, even in the worst, too bad. We saw him that he was wrong. Hey, ọmọ Yorùbá ẹ lele. Èmi màmá kígbe fún báàtì o, ṣé ẹ ti rí ṣe báyìí? Àwọn pípù yìí máa fojú Jagaban rí. Ṣé wọ́n gbéjọba fún Tinubu báyìí? Ṣé wọ́n gbéjọba fún Tinubu báyìí? Hey, ọmọ Yorùbá, ṣé wọ́n gbéjọba fún Tinubu báyìí o? Èmi ń sọ tèmi o. Ṣé wọ́n gbéjọba fún Tinubu pẹ̀lú gbogbo tí mò ń kà yìí? Hey, Yorùbá yo bí iná, mo ní ẹni plan yín lẹ̀, àtàkì àwọn nǹkan páwọn nǹkan ò mọ̀ ṣe, ń lé ní orí burúkú ká, ń gbé gbogbo péèjì. Fúlàní kan ló ń gbé péèjì mi wálẹ̀ o, kì í ṣe àwọn APC o. Torí mo ti ń kó fún APC látijọ́ ẹ̀wọ̀n rí nǹkan kan ṣe sí o. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ lágbára ayé tó jẹ́ pé ẹ̀fẹ́ kẹ́nìkan kan gbàgbára mọ́ yín lọ́wọ́, àwa láti wà bí àwa láti ń ṣe olórí wa. Tó yẹ pé yín wọ́n ní kẹ́ ẹ dájọba Yorùbá nation rú, ẹ̀yin lẹ dé di page mi ogun ọ̀run dẹ̀ ẹ máa kó sínú wàhálà láṣẹ Èdùmàrè. Ẹ máa rí wàhálà láìpẹ́ máa wòran, ẹ máa ríru wàhálà tó máa ṣẹlẹ̀ sínú ayé yín. Èmi mi sọ fún pé ẹ máa rí wàhálà. Ṣé ń gbọ́ mi? Wọ́n wá dà wípé but Tinubu said that he has no ambition other than to rule Nigeria. But he understands that some elements are trying to stop him. Can you see? Senator Abdul Adamu, only who asked him to do what he did. It is his right to contest for the president of Nigeria because he is a Nigerian and nothing wrong. If God destiny, he will. But that doesn't mean we shouldn't allow him to go away with his action just because he contesting for president. Can you hear that? Torí ọ̀rọ̀ tí Tinubu ti sọ níjọ́ yẹn, wọ́n máa fojú Tinubu rí. Ó tún padà ṣe mí again pé wọ́n gbé lẹ́yìn gbogbo nǹkan tán ti jọ sọ láàrin ara wọn
Tinubu tún bọ́ta again ó tún lọ sọ fún wọn pé ó ní wọ́n gbé epo pamọ́ wọ́n gbé owó pamọ́ because of wọn fẹ́ kó rí bí jẹ pírẹsidẹ́ǹtì ìtorí tó náà fi képo pamọ́ náà fi kówó pamọ́ ó dẹ̀ tí wọ́n kọ́ sọ̀rọ̀ sí Buhari tẹ́lẹ̀ àwọn people yóò dẹ̀ ní ẹ̀mí ìdáríjì they don't forgive easily can you see now ẹ ti ń gbọ́dọ̀ táwọn ọmọ ìyá wọn sọ wọ́n ti padà lẹ́yìn Jagaban wọ́n ti follow Àtìkù gbogbo àwọn people yẹn ti ṣe meeting nílùú wọn wọ́n ti follow Àtìkù wọ́n ti follow Àtìkù àánú yín sì ń ṣe mí ọmọ Yorùbá tẹ́ ẹ lè ń dìbò f'Àtìkù ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ lè ń gbà kiri ẹ ronú yín ẹ plan fúnra yín lásìkò yìí èmi ò campaign fún olóṣèlú o ṣùgbọ́n ẹ̀yin tẹ̀sí ń sọ pé Tinubu tí Tinubu ò bá wọlé báwo lẹ ṣe fẹ́ fojú sí ẹni bá wọ́ ẹ̀mí tèmi ká máa ṣòfò ọmọ gbogbo ọmọ rẹ̀ ló máa wọ́kú lójú ayé ẹ̀ torí mo kìlọ̀ fún yín tó torí ẹ̀ gbọ́ ẹ dákun ṣe ń rí kọ́mẹ́ǹtì wa ṣe ń gbọ́ wa àbẹ́ẹ̀ rí wa torí àwọ̀ orí nǹkan kan bímọ kọ́lọ́run kó bá mi bá yí ẹni tó ń fi ètò mi sùn jẹ́ o Ọlọ́run ọrùn mi ló ń dùn yìí o ẹ gbọ́ nǹkan tó sọ wọ́n ní kódà kó jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ ó máa jẹ punishment ó máa jẹ punishment abẹ́rẹ́ Ọlọ́run kí wá ní punishment ẹ̀ wọn ò ní dìbò fún nílé Haúsá ṣẹ́gbọ́n máa we won't fear anybody ṣé ń gbọ́ we won't fear anybody we are solidarily behind the president ṣẹ́gbọ́n máa wọ́n láwọn wà pẹ̀lú ìyẹn ghost tó wà l'Abuja we are APC ṣẹ́gbọ́n we are the APC and the Tinubu is contesting under our party APC àti APC gbàǹgbò ti ń ṣẹlẹ̀ láàrin wọn o ṣé ẹ ti rí pé àwọn APC ti dalẹ̀ Jagaban báyìí ṣé ẹ rí pé àwọn APC ti dalẹ̀ Jagaban báyìí wọn ò fẹ́ gbéjọba lẹ̀ ohun tó ṣẹlẹ̀ láyé Awólọ́wọ̀ ó tún repeat ẹ̀ láyé Abíọ́lá adẹ̀sọ fún yín láyé Abíọ́lá Abíọ́lá mọ̀ kọ́ mọ́ṣáláṣí ẹ̀mọye mọ́ṣáláṣí tó kọ́ sàbújá sílé Haúsá ṣé wọ́n gbéjọba fún àwọn náà ní ká Abíọ́lá wá jẹ pírẹ́sídẹ́ǹtì o ṣé wọ́n gbéjọba fún nígbà tó dé àsìkò náà wọ́n mọ̀ọ́rẹ́ lẹ́pàá màní adẹ̀sọ fún àwọn bàbá